a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa láṣẹ lédùà. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú akitiyan rẹ̀ láti lè yan àwọn tó káàtó tí wọ́n tún gbangba sùn lọ́yẹ̀ tí wọ́n máa ṣojú orílẹ̀-èdè Nàìjíríà sí àwọn ilẹ̀ òkèrè. Èyí tí wọ́n ti ń gbé ìgbésẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn orúkọ tó ti ń fi ránṣẹ́ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí kí wọ́n lè ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìwádìí fún àwọn ènìyàn náà. Lónìí òun náà ní Tinubu tún gbé ìgbésẹ̀ pẹ̀lú orúkọ àwọn ènìyàn tuntun èyí tó tún mú níbi tí a ti rí Ibas Eyín gómìnà eléyìí tó wà lórí àlééfà oṣù mẹ́fà ní ìpínlẹ̀ Rivers nígbà tó fi kéde ìlú òfararọ lórí ètò ìṣèjọba Fubara. Bákan náà la rí Dambazao Gambari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Síwájú, Tinubu ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aṣòfin àgbà láti tètè ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò nítorí kánmọ́nkóbò fún ọ̀gbẹ́ni Ọmọkìrì Fani-Káyọ̀dé kí wọ́n lè yàn wọ́n sí ipò gẹ́gẹ́ bí aṣojú tá a mọ̀ sí ambassador kí iṣẹ́ lè bẹ̀rẹ̀ lẹ́yọ̀ sọ́kà. Ṣùgbọ́n Tinubu lọ́jọ́rú àti ní ọjọ́bọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí ló tún forúkọ àwọn tuntun ènìyàn kan ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí níbi tí a ti rí Zulu Gambari Ọlátúndé Ahmed èyí tó wá láti ìpínlẹ̀ Kwara, Ṣẹ́gun Ìgè èyí tó wá láti ìpínlẹ̀ Edo. Bákan náà láti rí àwọn tí wọ́n tún gbajúmọ̀ dáadáa sí èyí tá a ti rí Sẹ́nẹ́tọ̀ Fọláṣadé Grace Bent èyí tó wá láti ìpínlẹ̀ Adamawa. Bákan náà láti rí Sẹ́nẹ́tọ̀ Jimoh Ibrahim èyí tó wá láti ìpínlẹ̀ Ondo àti àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tí Tinubu tó fi orúkọ rẹ̀ tuntun ṣọwọ́ sáwọn aṣòfin àgbà ilẹ̀ yìí. Ibas Ibok eléyìí tó lóṣù mẹ́fà lórí àpèrè gómìnà ní ìpínlẹ̀ Rivers òun náà ń bẹ nínú àwọn ènìyàn tuntun ọ̀hún èyí tí Tinubu ṣe fi orúkọ rẹ̀ léde lọ́jọ́rú àti ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí tó sì ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aṣòfin wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bá wọn gbé ìgbésẹ̀ nítorí kíákíá fún ìfọ̀rọ̀wérọ̀ ìwánilẹ́nuwò ọlọ́fìnkíní tó èyí tó yẹ kí wọ́n ṣe fún àwọn ènìyàn náà kí wọ́n lè yàn wọ́n sí ipò ojú iṣẹ́ wọn. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa ni wọ́n ti sọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé wípé kó jìnnà réré sí ètò ìdìbò àti ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí oko ò ní jẹ́ ti bá tọmọ kó má láàlà. Wọ́n ní àwọn ò fẹ́ ọwọ́ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rárá nínú ètò ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ẹgbẹ́ òṣèlú PDP. Àwọn ọmọ aṣòfin náà èyí táwọn náà jẹ́ igun kan nínú igun ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun èyí ni wọ́n kọ ìwé jẹ̀rànjẹ̀ràn epistẹ́lì kan sí Ṣèyí Mákindé tí àwọn aṣojú-ṣòfin náà tí wọ́n sì bu ẹnu àtẹ́ lu ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú PDP tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ohun tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kejìlá ọdún tá a wà yìí èyí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun wípé ètò ìbò abẹ́lé náà àwọn ò faramọ́, àwọn ò sì fọwọ́ sí fẹsẹ̀ sí rárá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà kò tọ́ ló wáyé lásìkò tí wọ́n ṣe ètò ìbò abẹ́lé náà èyí tí wọ́n ti kéde ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adédàmọ́lá gẹ́gẹ́ bí ọmọye tó já ewé olúborí nínú ètò ìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú PDP náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún ni àwọn ò faramọ́ nítorí àwọn jàǹdùkú, àwọn ọ̀bàyéjẹ́ àti àwọn ìwà kò tọ́ èyí tó wáyé tí wọ́n sì gbà yí pé Ṣèyí Mákindé ló kó àwọn jàǹdùkú ọ̀hún wọlé láti ilẹ̀ Ìbàdàn sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn aṣòfin ọ̀hún èyí tá a ti rí ọ̀gbẹ́ni Bámidélé Salam, bákan náà Mudashiru
Alani àti ọ̀gbẹ́ni Akeem Adémọ́lá. Níbẹ̀ náà ni a ti rí Adéwálé Adébáyọ̀, Adétúnjí Olúsọjí àti ọ̀gbẹ́ni Ọládébọ̀ Ọmọlẹ̀yẹ. Àwọn wọ̀nyí ni wọ́n kọ ìwé tí wọ́n sì fi ránṣẹ́ sí Ṣèyí Mákindé wípé ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì ní ẹnu ààlà tí bodè, wípé kó má kọjá àyè rẹ̀, kó sì má na ojú tàbí ẹnu sí ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Ọ̀ṣun, kó di ìpínlẹ̀ Ọ̀yọ́ mú, kó sì máa ṣe ìṣàkóso rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Látàrí ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn báyìí, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ẹkùn kejì zone 2 eléyìí tó wà ní Oníkan ní ìpínlẹ̀ Èkó ló ti rọ́wọ́ tó àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó ń lọ bíi 20 báyìí tó ti wà ní àkóló wọn fún ìwádìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn kejì tó wà ní Oníkan ní ìpínlẹ̀ Èkó ni wọ́n fi ìròyìn náà léde lórí ìkọlù kan èyí tó wáyé nílùú Ìjẹ̀bú Òde ní agbègbè Ìléṣe, èyí tí wọ́n ti pa ọlọ́pàá kan pẹ̀lú ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan. Wàyí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun láti lè rí dájú wípé wọ́n mú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó ṣe ìkọlù iṣẹ́ ibi ọ̀hún. Ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹkùn kejì ní Oníkan ní ìpínlẹ̀ Èkó, èyí tí ìpínlẹ̀ Ògùn tó ń bẹ lábẹ́ ìṣàkóso ọwọ́ agbára wọn, èyí ọ̀gbẹ́ni Umar Ayuba fi léde lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní lórí ìkọlù kan èyí tí ó jẹ́ wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tá a mọ̀ sí àyè, àwọn ni wọ́n ṣe ìkọlù nínú oṣù kọkànlá ọdún èyí tó kọjá lọ yìí. Ó ní ọjọ́ 29 oṣù kọkànlá ní nǹkan bíi aago 9 àbọ̀ alẹ́ ńlá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ya wọ ìlú kan tó wà ní Ìléṣe ní agbègbè Ìjẹ̀bú Òde, nígbà tí wọ́n lọ ṣe ìkọlù láti gbẹ̀san wípé wọ́n pa ọ̀kan lára wọn, tó sì jẹ́ pé nínú ìṣẹ̀lẹ̀ àti ìkọlù náà ni ọlọ́pàá kan bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ, tó sì jẹ́ wípé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn léṣe. Wàyí wọ́n ní láti ìgbà náà ni wọ́n ti ń dọdẹ àwọn tó ń lọ bíi 20 láwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àyè àti àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ nínú iṣẹ́ ibi. Òun ló ti wà ní àkóló iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn kejì tó wà ní Oníkan ní ìpínlẹ̀ Èkó, èyí tí ìpínlẹ̀ Ògùn tó ń bẹ lábẹ́ ìṣàkóso wọn. Ẹni tó jẹ́ agbẹnusọ ọ̀hún Ayuba ní ìwádìí sì ń tẹ̀síwájú. Ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn ni wọn yóò kó àwọn afurasí oníṣẹ́ ibi ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà dé ilé ẹjọ́ kí ilé ẹjọ́ lè ṣèdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Ẹ̀wẹ̀, kí Ọlọ́run ọba dákun dábọ̀ kó máa ṣàánú kó sì máa ṣọ́ wa ni ọlọ́pàá kan àti àwọn ènìyàn méjì ló jẹ́ Ọlọ́run ọba nípè níbi àwọn ìṣẹ̀lẹ̀ jàǹbá tó wáyé ní ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún tó wáyé ní agbègbè Trade Fair, Abúlé Àdú àti Ìlúbìrin ní ọ̀nà erékùṣù Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí ló mú ẹ̀mí ọlọ́pàá kan, òṣìṣẹ́ panápaná kan àti ọ̀kan nínú àwọn ènìyàn tí máa ń wa irinṣẹ́ tí àwọn ènìyàn fi ń ṣiṣẹ́ bíi tractor ló mú ẹ̀mí rẹ̀ lọ Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látẹnu alukoro fún àjọ LASTMA ní ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Adébáyọ̀ Taofik, èyí tó ṣe lálàyé lọ́jọ́rú nínú ọ̀sẹ̀ yìí, sọ wípé ẹni tó jẹ́ òṣìṣẹ́ panápaná yìí èyí tó wà ní ẹkùn àti ààyè èyí tí ń bẹ ní Abúlé Àdú nínú ọgbà Trade Fair, òun mà ń ló bọ́ sí ìta láti lọ rèé wá oúnjẹ jẹ nígbà tí ọlọ́kadà kan èyí tó gba one way tó kọlu ọ̀gbẹ́ni náà. Wọ́n ní lójú ẹsẹ̀ ní tírélà kan bọ̀ èyí tó kọlù wọ́n tó sì mú ẹ̀mí òṣìṣẹ́ panápaná ọ̀hún tó mú ẹ̀mí rẹ̀ lọ. Ó ní ní agbègbè erékùṣù Èkó ní àdúgbò tí wọ́n pè ní Ìlúbìrin. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ ló mú ẹ̀mí ọlọ́pàá àti ọ̀gbẹ́ni kan ló mú wọn lọ, léyìí tó sì bà wọ́n lọ́kàn jẹ́ jọjọ Wàyí àjọ LASTMA ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí ń gba one way àti àwọn tí wọ́n ń sáré àsápajúdé láàrin ìpínlẹ̀ Èkó wípé ọkọ̀ pọ̀ jàǹtìrẹrẹ, kò sì sí àyè fún awakọ̀ kan láti máa sá eré àsápajúdé, kí wọ́n sì bọ̀wọ̀ sí òfin ìrìnnà ojú pópó, nítorí ẹni tí ọwọ́ pálábá rẹ̀ bá ségi onítọ̀hún kò ní fi ara rẹ̀ lọ.
Ní àkótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn olórin tàkasùfé ọmọ ilẹ̀ wa Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable wèrè olórin ìdààmú àdúgbò, òun mà ló ní òun ti ṣiṣẹ́ takuntakun nípa ríran àwọn ènìyàn lọ́wọ́ ní àdúgbò lágboolé olórin ju àwọn akẹgbẹ́ òun bíi Ọlámídé Bàdóò, Don Jazzy, Wizkid àti Davido. Gẹ́gẹ́ bí Portable ti fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì ayélujára rẹ̀, ó ní ìbẹ̀rẹ̀ kọ́ ló ṣe oníṣẹ́ o bí kò ṣẹni tó bá ṣe dé òpin. Ó ní ariwo òun náà sì kọ́ ní orin bí kò ṣe ìfarabalẹ̀ àti ọ̀rọ̀ tó bá jáde nínú orin. Gẹ́gẹ́ bó ṣe sọ wípé ariwo kọ́ ni music. Ó níṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lòun ti ṣe ìrànlọ́wọ́ fún, pàápàá jù àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń bẹ ní àdúgbò. Ó ní bí ẹ bá wò ó dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ òun bíi Ọlámídé Bàdóò, Don Jazzy, Davido àti Wizkid tí wọ́n ràn lọ́wọ́ o ni wọn ò lè fi wọ́n yangàn. Bẹ́ẹ̀ sì ni ó ní àwọn ènìyàn wọ̀nyí wọn ò lè fi àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn ò lè fi wọ́n yangàn nínú àwọn fọ́nrán wọn tí wọ́n ṣe káàkiri tí wọ́n sì ń pariwo wípé àwọn ti ran èèyàn lọ́wọ́. Portable ní gbogbo àwọn tó ń ràn lọ́wọ́ o kì í ṣe nípa ti orin nìkan, bí kò ṣe wípé àwọn tí ò nílé lórí òun wá àyè láti mú wọn tira kí wọ́n lè máa gbé lábẹ́ òrùlé tó dáa. Àwọn tí wọn ò lè jẹ oúnjẹ ẹ̀ẹ̀mẹ́ta yó lójúmọ́ lòun mú tira tóun sì ń bọ́ wọn. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n tún ní ẹ̀bùn orin lòun tún mú wọn lọ inú yàrá ìporinpọ̀ láti fi ẹ̀bùn wọn wọ̀n sí aráyé káwọn náà lè dìlú mọ̀ká o tí wọ́n sì ń kọ orin tó dáa jáde. Ó ní bẹ́ẹ̀ lòun tún máa lọ sínú àdúgbò láti lọ fi ìfẹ́ hàn padà sí àwọn alátìlẹyìn àwọn olólùfẹ́ òun kí wọ́n lè mọ̀ wípé àparò gan kò ga jù kan lọ o. Bí Ọlọ́run bá ṣe fún èèyàn kéèyàn ṣe padà fún ìlú ni. Gẹ́gẹ́ bí Portable bó ti sọ, ó ní ṣùgbọ́n Don Jazzy, Ọlámídé Bàdóò, Wizkid, Davido, ó ní gbogbo wọn ni wọn ò lè ṣe àwọn nǹkan wọ̀nyí tóun ṣe bí kò ṣe wípé wọn kàn máa pariwo bí àgbá òfìfo wípé òun fún wọn lówó, àwọn fún wọn ní jíjẹ, ṣùgbọ́n tí ò sí ẹ̀rí kankan tó lè fi wọn bíi fọ́nrán èyí tí àwọn èèyàn yóò fi rí wọn wípé wọ́n ń ṣe àwọn iṣẹ́ náà. Gẹ́gẹ́ bí Portable bó ti fi ọ̀rọ̀ náà léde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rèmí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.